sí pé wọ́n Nàìjíríà kò lè ṣe kéde o. Kò lè wọ́. Kálukú ọmọ lọ́nlọ́ ẹ̀. Kálukú ọmọ lọ́nlọ́ ẹ̀. Buhari ló sẹ́ èmi mi ò sì ní dájú tó fi jáde láyé. Àṣẹ òjijì ló pa Buhari. Àṣẹ. Káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ti ń gbóhùn wa ẹ káàbọ̀ sí Orí Òjíṣẹ́ TV níbi tí a ti máa ń mú oríṣiríṣi ètò wá fún wa lórí ọ̀rọ̀ ayé wa tẹ́yin náà bá wò ẹ fi kọ́gbọ́n àwa náà á wò a ó fi kọ́gbọ́n ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa comment sí Orí Òjíṣẹ́ TV pàápàá jùlọ ẹ bá wa tẹ notification bell so that a bá upload ẹ̀yin lẹ máa kọ́kọ́ máa rí ohun tí a bá gbé jáde sí Orí Òjíṣẹ́ TV ṣé wá rí nǹkan tó mú wá fún wa lẹ́ni ara ọ̀tọ̀ ni ó lágbára mo fẹ́ kẹ́yìn náà jókòó kẹ́ wá lọ wo ohun tí a mú wá fún wa lẹ́ni ó yá ẹ wá lọ wò. sáwá sẹ́rù fún àgbáyé mi. Bọ̀dọ́là kò tó fi ṣe kí Tinubu wà mọ́lẹ̀ níjọba ṣe. A sì ń gbẹ̀rẹ̀ wa ní wọ́n Nàìjíríà. Ẹ kí ló wá ní tí kálukú ọmọ bá tiẹ̀ lọ? Ẹ tí kálukú ọmọ bá tiẹ̀ lọ náà. Nígbà tá a gbẹ̀rẹ̀ wa ní wọ́n Nàìjíríà tí Igbo bá ṣe fọ́dún mẹ́rin tí Fúlàní ó ṣe fọ́. Fúlàní ò sí nínú ìjọba tí wọ́n fún wa mọ́ gan. Bẹ́ẹ̀ni Yorùbá Haúsá Igbo. Àwọn Fúlàní wọ́n ti fi ọgbọ́n gba gbogbo ọba alẹ̀ Haúsá wọ́n ti sọ wọ́n di Fúlàní. Wọ́n ti pa gbogbo Haúsá wọ́n ti fa ọba wọn di ẹ̀mí Fúlàní. Ohun tó fẹ́ ṣe fún aṣèwé ohun tó ń dọ́gbọ́n nìyẹn kò lè ṣe ṣe bẹ́ẹ̀ kò lè ṣe ṣe bẹ́ẹ̀ so mo ti arrange àwọn security gbogbo protest kan ṣe kí n lò kọ̀ọ̀kan àwọn ọmọ Yorùbá ẹ̀mọ́dà ẹ̀tọ́ Yorùbá làwọn ń jà fún ẹ mọ́ bá wọn bu Tinubu gbogbo àwọn Yorùbá ní sẹ́tẹ̀ ń tẹ̀lé mi tọkàntọkàn ẹ mọ́ bu Tinubu ẹ mọ́ bu ọba ẹ mọ́ bu tóyè ohun táwa ń béèrè fúnlẹ̀ bàbá tiwa orílẹ̀-èdè wa Buhari ló sẹ́ èmi mi ò sì ní dájú tó fi jáde láyé àṣẹ òjijì ló pa Buhari. Àṣẹ. Àbáríkà ń tọ́nà ojú òní. Gbogbo ẹni mo fi sọ bẹ́ẹ̀. Àbáríkà ń tọ́ fi mi sílẹ̀. Buhari dà mí láàmú Ọlọ́run dà Buhari láàmú. Torí bá mo ń jà fún àwọn bàbá mi Buhari dà mí láàmú Ọlọ́run dà Buhari láàmú. Ẹ jẹ́ sọ̀rọ̀. Ẹ mọ̀ pọ̀ máa gbogbo. Ẹ jẹ́ sọ̀rọ̀ bàbá kò sí kankan. Buhari dà mí láàmú ọ̀pá ẹ̀gbọ́n mi ọ̀pá ọ̀rẹ́ mi òun lọ́pàá yá mi torí lómi kò ní lọ́pàá yá mi Buhari ó kú bí òjijì tọ̀mọ̀tọ̀mọ̀. Fúlàní ni Buhari àwọn ọmọ ìbánika jára wa tá a bá ti jára wa débi tá a lọ ó ń da bàbá Tinubu láàmú ni bàbá kẹ́ ń fẹ́ ìdúró kọ́kọ́ dojú ti fún bàbá ní kẹ́ ń rí mọ́ tí èsè tiẹ̀ Buhari ti bàjọba jẹ́ fún ẹ̀ ó ti ta gbogbo Nàìjíríà pátápátá so fúdi èyí àwọn ọmọ Yorùbá àbábù àbáwọn ṣe mọ́ wọ́n Nàìjíríà ò lè wọ́ wọ́n Nàìjíríà ò lè sẹ́kẹ́ni kí Fúlàní wọn lọ́nu ẹ̀ kí wọ́n mọ lọ kí Yorùbá dá dúró gbogbo Fúlàní tí ń ba ọkọ wa jẹ́ tí ń ba gbogbo dúkìá wa jẹ́ láti sin lọ a máa dá security ó ti tètè àwọn kan ìfẹ́ ló dùn ọmọ Yorùbá àwọn kan akíkanjú gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ bá ti mọ̀ ẹ lọ́jọ́ ìwọ̀n mo nígbàgbọ́ pé pẹ̀lú ògùn Ọlọ́run àwọn bàbá wa máa tì wá lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọba wa tí ń bẹ́ẹ̀lẹ̀ gbogbo Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìdílé Olúṣèyí Mákindé mo dúpẹ́ lọ́wọ́ tó bá ṣe mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi olúwo ọba orílẹ̀ kéèyà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀wọ̀n dàpọ̀ yẹn sí mi létí ẹ̀gbọ́n mi ẹ̀mọ́ dàpọ̀ yẹn sí mi létí ẹ̀yẹ mo dàgbọ́n tó bá ta ní sọ̀rọ̀ sí mi létí náà wọ́n máa sọ̀rọ̀ sí mi létí o ẹni tí ọba ti sọ̀rọ̀ mi létí ọ̀ kí n tẹ́ mọ kẹ́ni tó ti tẹ̀lé mo kí ọ̀nà oníbodè ọ̀fìn gbowó. bàbá mi orílẹ̀ ègbọ́n olúgbọ̀n ọba tó lágbára lórí ilẹ̀ Yorùbá ta wà lólúmọ́kè sọba kékeré sọba pọ́nlé ní pọ́nlé Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ sọmọ́nà mo kí orílẹ̀ kẹta wọn pe gbogbo mítì àwọn lọ́ba lójú fún àwọn Buhari orílẹ̀ kẹta ní ẹ̀pẹ̀ mi sí mítì ẹ ti Sunday Igboho mọ́kútọ́ ní ẹ̀fẹ́ pa ó ní mítì ìkẹlẹ̀ wá pa àwọn ọba sí mí ẹ̀fẹ́ pọ̀ ọmọ wa ti ń jà fún wa ẹ wá pè wá sí mítì ẹ lọ kúlẹ̀ ní ẹ̀fẹ́ fẹ́ bá wa sọ̀rọ̀ ọba orílẹ̀ kẹta nìkan ló sọ̀rọ̀ mẹ́ bàbá ọba Bariga ó ní ẹ fi Sunday lé ó ní èmi àti gbogbo òdílé mi Sunday Igboho lèmi ń tẹ̀lé gbogbo ìpamọ́ ó sọ lórí ìfọwọ́ mi ẹ̀ mẹ́fà tó gbé ọba mélòó ló lè ṣe rú ẹ̀
àwọn ọba àkẹ́fẹ́ gbà náà tí wọ́n lè sọ̀rọ̀ sí Buhari wọ́n sápá wọn ni Tinubu wá débẹ̀ wọ́n bú Tinubu àwọn ọba Yorùbá tó ń bú Tinubu wọ́n lè bí ń pa wọn ebi ní papọ̀ mọ́nàmọ́ná. mo kí gbogbo àwọn ọba wálẹ̀ Yorùbá Ọlọ́run jẹ́ mi yókùn mo rẹ̀ kí gbogbo àwọn gọ́fìnà wa torí pé ẹni tó bá dúró tì nínú ọ̀pá ńkùn wọlé ẹ mọ̀ bú gọ́fìnà kankan tiwa ni wọ́n ń ṣe kí wọ́n sọ fún yẹn tiwa ni wọ́n ń ṣe wọn náà mọ̀ pé Fúlàní fi àjẹ wá ẹ mọ̀ bú Tinubu ṣe nǹkan kan fún wa Buhari tó lọ́dún mẹ́jọ nígbà tí Jonathan ṣèjọba ṣe báwọn bàbá Yorùbá kan wọ́n kóra wọn bọ́ta tí wọ́n ṣe protest lọ́jọ́ ta tí Buhari fi lọ́dún mẹ́jọ ta ló ṣe protest kankan ṣé wọ́n ti kú ni wọ́n kú mo kí bàbá mi Wọlé Ṣóyínká bàbá dáadáa ni ó ṣe dàgbà tó bẹ́ẹ̀ Tinubu tó lágbára tó ní gbogbo àgbáyé ọwọ́ mi wà kò tónú ó sì fún mi ní márùn ó sì lóun bẹ́lẹ́ yìí ta ló lè ṣe wẹ́ ẹ̀mí bàbá yóò dùn dáadáa àti ìṣẹ̀lẹ̀ rọ wọ́n Nàìjíríà ò lè ṣe kí ni kó lè wọ́ wípé Fúlàní ìsara wa wọ́n Nàìjíríà yẹn ṣe scam Fúlàní ìsara wa àwọn ìsara wọn nàìjíríà àwọn nípa ṣe ra wa lọ́kàn tábà ti ṣe ra wa lọ́kàn kádà security ilẹ̀ Governor Ogun State Dàpọ̀ Abíọ́dún bàbá dáadáa ni nígbà tí Buhari ní ọmọ ọmọ Ogun State ńgbà yẹn gómìnà Ògùn state wá sọ̀rọ̀ sínú pépà iná bá ń bẹ tó bá gbọ́ kí ní ẹ̀ ń gbà yẹn ó láwọn ń wá yẹn bí Sunday Igboho wá ràn án lọ́wọ́ mo wá lọ bẹ̀ mo lọ kojú àwọn Fúlàní bẹ̀ Buhari ó fún gómìnà yẹn ní kwérì ó fẹ́ bàjá máa yẹn ní kílẹ̀ fẹ́ kọ̀ wọ́n ṣe nígbà tí wọ́n ń pa àwọn kéékèèké ẹ̀ sọ̀rọ̀ òun dẹ̀ tó máa dẹ̀ níbi Sunday Igboho wá gbèjà wọn òun dẹ̀ Sunday Igboho dẹ̀ wá bẹ̀ ọ̀dẹ́sẹ̀ kankan ó kà pariwo ó dẹ̀ sí protest Fúlàní dẹ̀ sálọ kílẹ̀ fẹ́ kọ́ máa parọ́ mọ́ sọ́pà yẹn ni ó ní Sunday Igboho ọ̀pá yẹn náà òní bàjẹ́ fún Dàpọ̀ Abíọ́dún Ọlọ́run ní bàtì ẹ̀jẹ̀ láíláí Ọlọ́run ní bàtì Dàpọ̀ Abíọ́dún jẹ́ ní bàtì Ṣèyí Mákindé jẹ́ ní bàtì Ọdún bá ṣẹyẹ jẹ́ àbáríkà ń tọ́lọ̀ kúlẹ̀ ẹ lọ́wọ́ mo wá kí bàbá mi bá ń jẹ́ àtúntò yìí bàbá dáadáa alálùbáríkà ọlọ́jọ́ bí bàbá ó kù dáadáa bí bàbá pẹ́ bí bàbá mi àbí Adébánjọ àwọn bàbá àti mímu wọn ni mo dún sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ mo sì ń dún Ọlọ́run sì ń gbàdúrà mi so àwọn ọmọ Yorùbá ẹja ṣe ra wa lọ́kàn ilé tó lọ Fúlàní ọ̀fẹ́ràn wa bàbá Tinubu ti ń bẹ́ńbẹ́ wọn ọ̀fẹ́ràn rẹ̀ wọ́n kẹ́ ń dàjọba ẹ̀rú tó palẹ̀ ń $1 mọ́ wọ́n ti kọ́ fún àwọn ọmọ tí ń ṣe burúkú ṣe ìdúgbò kan bàjọba rẹ̀ jẹ́ so ó ti fi hàn sí pé wọ́n Nàìjíríà kò lè ṣe kéde o kó lè wọ́ kálukú ọmọ ọlọ́ọ̀lọ́ ẹ̀ kálukú ọmọ ọlọ́ọ̀lọ́ ẹ̀ bí mo sọ fún yẹn kálukú ọmọ ọlọ́ọ̀lọ́ ẹ̀ ìjọba àjẹ fún gbogbo iṣẹ́ wà ọ̀rọ̀ ní akíkanjú òòṣà ọmọ aládùúgbò lọ sọ̀rọ̀ wọ́n yọ ọ̀rọ̀ ọba àmọ́dá bí èjì ẹ̀wọ́n jẹ́ abára wa jẹ́ ẹjọ́ ẹjá gbọ́dọ̀ ẹjọ́ ẹ̀wọ́n jẹ́ abára wa jẹ́ ẹ̀rì kò sọ lẹ́ẹ̀kan ìpè ẹ̀wọ́n bù president tó wà mẹ́sì ọmọ wa ni bàbá wa ni aṣojú wa ni oníkàwọ́ bu àwọn gómìnà wa tí wà náà lọ́wọ́ ṣe. bàbá wọn kábíyèsí wa. ẹ dákun àrọ̀ wa nítorí pé nígbà tí àwọn Yorùbá nation wá síbí níjọ́sí mo rí ohun tí bàbá ló jẹ́ tó lè pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers wọ́n bú àwọn lọ́balọ́ba ohun tí a jẹ làyẹn sí lẹ́yìn ọmọ wa fi ń lọ wá. ẹ bá sì rí díẹ̀díẹ̀ láyé ń bàjẹ́ ayé ń bàjẹ́ lẹ́ẹ̀kan ṣoṣo nígbà tí kótó nípa àwọn ìgbótó àwọn British kótó nípa wọ ilẹ̀ Yorùbá ọba ní í ṣe ìjọba bẹ́ẹ̀ ni wọ́n sì gbàjọba lọ́wọ́ Yorùbá láyé ọba dé Milford ní àwọn ìgbótó wọ́n wọlé Yorùbá wọ́n sì gbógun ti Aláàfin gbógun ti wọn ó ní ilẹ̀ àgbá ìbò tí wọ́n rọ́ sí ààfin Aláàfin. Ọ̀wí bí alùmọ̀rù ti lọ rí ọmọ Aláàfin tó jókòó sílẹ̀ nínú. Ọ̀wí bí Aláàfin Adéyẹmí wà lọ́pàá ń tẹ̀. Gbogbo fẹ́ǹsì Aláàfin tó wà ní
tó wà ní ààfin Ọ̀yọ́ ni wọ́n mú dànù nígbà tí wọ́n fẹ́ gba agbára kúrò lọ́wọ́ ọba nílẹ̀ Yorùbá. Ọba Adéyẹmí wà lọ́yàrí ní gbogbo ọba wọ́n gbógun tì wọ́n yẹnu wá ní ọ̀dà àwọn ọba gbogbo ẹ̀ ṣùgbọ́n nínú àwọn ẹrú tí ń tẹ̀lé nítorí pé àwọn pitches ọ̀dọ̀ Ọ̀yọ́ empire ni wọ́n ti kọ́pì wọ́n fi dá local government lẹ̀ wọ́n dá wọ́ọ̀dù lẹ̀ wọ́n dá state lẹ̀ wọ́n dá olórí queen àṣálẹ̀ gbogbo àwọn tẹ́ wò Basọ̀run ni olórí ogun ni Ààrẹ Ọ̀nà Kakanfò ni olórí ogun ni Ìgbòho yìí olórí ogun ni Tìmì olórí ogun ni Ọ̀nàkòrò olórí ogun ni. Ní ẹkùn ọ̀tún láti Ìkìsí tó fi dé Ìbàràpá náà ẹ̀lẹ́kùn ọ̀tún gbà náà. Wọ́n kọ̀ yìí òun lólórí ẹkùn òsì. Ọ̀yọ́ Central Basọ̀run lólórí. Nígbà tí ọlọ́pàá tó jẹ́ ti àwọn olùdíjà kí náà pẹ́ tí wọn. Ẹkùn ọ̀tún ẹkùn òsì bọ́lọ̀ nítorí ọ̀dọ́ wọn. Èkó ní gbogbo ibi tí Ọ̀yọ́ wà ní sípẹ̀kú Ìbàdàn. Olúwo olówó ìdìbẹ̀gbà náà. Òun sísẹ́mù yẹn làwọn òyìnbó mú lọ. Wọ́n fi Christian wọ́n fi pé local government wọ́n fi pé gbogbo mínísítà tí wọ́n rí wọ́n yàn yẹn fún Ọ̀yọ́ empire wọ́n ti kọ́kọ́ yẹn wọ́n fi lọ. Ìjọba àwọn Yorùbá ti ń ṣe ìjọba kó ìbò tó dé. Ṣùgbọ́n àwọn ọmọ wa tó kó ìjọba lé lọ́wọ́ ńgbà náà. Wọ́n rí pé àwọn ìgbọ́kọ̀ ti gbàgbára lọ́wọ́ àwọn ọba díẹ̀ díẹ̀. Iṣẹ́ ni kò ṣe kó rí fáàsì àwọn òfin yẹn. Wọ́n ò rí fáàsì. Náà wọ́n wà lọ títí. Àwọn tí wọ́n jẹ́ wọ́n á ní kí sì kíni yẹn. Tẹ́ bá rí lónìí ẹ̀ rí pé ààyè tí ọba wà lẹ́bi. Àwọn ọba ṣe ń bẹ̀bẹ̀ pé ẹ fún wa ní àṣà mẹ́tì tá a mọ̀ sí i. Kò dẹ̀ ẹ́ kú rí bẹ́ẹ̀. Àwọn ọmọ ọba tí wọ́n ti ṣe bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ayé rẹ̀ ayé tí bàbá mi ò gbé èmi ọ̀jẹ̀ iná ẹ̀ ló wá ju ohun tó dì lónìí. Tí a bá wo àwọn Haúsá yẹn náà àwọn Fúlàní wọ́n ní ìjọba wọn ṣe lọ́wọ́ bìsí wọ́n sì ní ìjọba wọn ṣe. Ọba tó bá wà ní ìsìnkú òní ohun tí kò wá fún mi. Gbogbo àwọn ọba àwọn tíráàbù ìmọ̀ ẹ̀fọ́ mọ̀ tíráàbù gbogbo wọn ní bísíǹsì ní àbúrò mi sí ẹni ó ní hòtẹ́ẹ̀lì ẹni ó ní ilé epo ẹni ó ní gbogbo ẹ̀. Sọ́kùn náà lámọ̀ ọ̀rọ̀ abájúwò gbogbo àwọn ọmọ yìí ni lórí tí ò ní ìdẹ́mọ̀gbọ́n àwọn fẹ́ẹ́ àwọn àṣàǹdé kì í ṣe bọ́ọ̀lì tí ò ní ní ìrẹ́ǹtì yẹn bẹ́ẹ̀ la lè yọ ṣe bọ́ọ̀lì. Ọ̀yọ́ kọ́ba ó tún mọ orúkọ mọ́ èyí náà sọ pé ẹ wá ní ìdílé. Ìbá ní ọmọ òroko. Ìbá ní òroko. Láyé ẹjọ́ ọba jagun Yorùbá ti ṣe ìṣèpàdé wọn ní kọ́ ọmọ jagun wọn láyé Aláàfin Àtìbà. Aláàfin Àtìbà ti jẹ tó báyìí òun lọ Aláàfin àkọ́kọ́ tí ọ̀gá gun wọn àwọn Aláàfin yòókù wọ́n jagun gbogbo ayé làjọ wọn lójú ogun á pa àwọn balógun wa lẹ́yìn àtàwọn ọmọ ogun. Aláàfin bá ti rí ogun tó bá ti rí ogun tó fẹ́ jà báyìí bẹ́ẹ̀ ni máa ti ṣe láyé ẹjọ́ òun ṣùgbọ́n ẹ̀yin ọmọ wa èyí tá a wà yìí ọlọ́wọ́ jẹ́ aṣẹ́gun Sunday ló ti di ọlọ́lá Ọlọ́run ti ní dá padà sẹ́yìn Ọlọ́run ní dá padà sẹ́yìn olórí ìpìlẹ̀ kan ló kọ́ nìkan olórí ọ̀pá àgbò ẹ̀sìn kíní kan olórí owó yóò tí ì dé olórí bá ti dé wá gbọ́ fún wa ní ìwọ̀n nìkan ó ní ọ̀hún àdúgbò kan ní ọmọ bá ṣe kọ́ Owó bá dé kò ní ìdàgbàsókè. tó bóun ṣe wà ní ìsìn afẹ́kọ́ akọ̀lé ọlá ọwọ́ akọ̀lé ọlá tó ń lọ́wọ́ adókòó gbogbo nǹkan ọlọ́sọ̀rọ̀ gbogbo wàhálà tó ti ṣe ọlọ́wọ́ mú àpọ̀sọ̀ rẹ̀ kọ́ dá padà fún un gbogbo nǹkan rẹ̀ tó bàjẹ́ ọlọ́wọ́ ọba aláàánú kọ́ bá gbé dìde padà nítorí nǹkan bàjẹ́ gbogbo alẹ́ la mọ̀ pé nǹkan bàjẹ́ gbogbo alẹ́ la mọ̀ pé nǹkan bàjẹ́ gbogbo nǹkan rẹ̀ àkúrò rẹ̀ kọ́ lọ́wọ́ máa dá padà gbogbo àkúrò rẹ̀ kọ́ lọ́wọ́ máa dá padà ọjà fúnlẹ̀ yóò bá kò wá owó ọ̀wá àfikún ṣùgbọ́n ó kí ìgbèrò lóró ìgbèrò lórí ọmọ alábàdé òde ìwọ̀sí bá kọ̀ ọba tó ní mọ́ra ṣùgbọ́n tí wọ́n sì bá kọ̀ ìgbèrò nígbà kékeré ìgbèrò nígbà
kábíyèsí o ṣe rí nìyẹn lólólóló ṣùgbọ́n àrò gbogbo àwọn Yorùbá nation ọ̀rọ̀ ní aṣíwájú wa sọ yìí ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ o ẹ mọ̀ jẹ́ abọ́ sínú Facebook tàbí íńtánẹ́ẹ̀tì láti mọ kú àwọn ọba kú mi kò dáa o nítorí ẹ̀yin lẹ́nu wá síbẹ̀ ẹ sì ní àṣẹ ní ìgbélé wa lórí ọmọdé kú gbogbo mi olùkọ́ olúwéré nínú wọn ẹ̀yin náà lẹ́sìn wá ní olúwéré o ẹ̀yin lẹ́sìn wá ní olúwéré o ìyá máa wọlé mọ́ rárá ìyá máa wọlé mọ́ wọlé mọ́ wọlé rárá bẹ́ẹ̀ o ìyá máa wọlé mọ́ wọlé mọ́ wọlé ẹkúnrin ẹkú òde òní mò ń wò yín lókèrè ẹkú òde òní wá kí wa mo ní ìyàwó àkẹwé ìyá ọba lórí kí ọba rẹ kí ọba rẹ ó sì kí gbogbo èèyàn ó sì gbọ́ tí wọ́n bá lọ́ba jókòó àti ọjọ́ nísẹ́yìn. Àwọn afẹ́sí ara wọn káwọn bá wọn ìgbà ẹgbẹ́ wọn lè mú ẹkú ni o ẹkú oríire náà èyí tó ti bá onígbàjẹ́ o ọba ànáfẹ́ mọ́mọ́ ẹgbẹ́ ọgbọ́n mi lé ìwòrí bẹ́ẹ̀. Òṣà ọmọ aláàbí fún un. Ok, àrídàlọ́wọ́ àwọn èdè tí bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ fún hòtẹ́ẹ̀lì sáà. Torí èkú ìyàwó ìlú ní bàbá sáré bọ̀ wá. Ẹkún rẹ̀ ẹ̀ṣẹ̀ ẹkún ìfẹ́ kò ní bàjẹ́ o. Bó ṣe rí ní o, Sunday ti délé rẹ̀, á ṣe ní dín ní mọ̀lẹ́bí o. Kábíyèsí o! Ọmọdé ọmọdé ta. Wọ́n fẹ́ sọ̀rọ̀ mọ̀lẹ́bí. Èkó ti dàgbà rẹ̀. Off camera. Mo lérò pé ẹ̀yin náà ti rí ohun tí a mú wá fún wa lénìí. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí Oro Iya TV, ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa, ẹ̀yin lẹ́ kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Oro Iya TV. Ó dàbọ̀.